much. He's suffering in the village. Again, I know why I am. The bag away. But I'm well there. But area me job Wahana. Hey, John, I know you're with our husband here. Oh, boy. We are me here. Not on the way. You sir. We are me here. Why you got this? Yeah, you good. I better work where upon a good idea. Who done? The work at town, who done? Woman, take a no portion better than no portion of this. Open up here. No more portion better than no, make one of Moses. No one portion better than someone equal. Or men. I'm in the one. I'm in the one. I want to take it over or a bit. I'm about to read. I will not go to I'm marry you with them. I'm working here. Can you do it? I'm Mario go down where we were bully at the Maria is the guy. You are a rapist, you know. Oh, Gino, I'm going to have a bully at one well. Come on. I'm actually playing as Obo. And I'm a digital Obo. But Obo, when you see me again. Hello, mommy. Hey, I'm not designer. Okay. Come.
What is one? I go your Hana de Cadway. Yeah, no, or you get okay. You are Penny. Ja, no, I was it. They can work well away. What are you? Good warrior. Okay, why? That was woman. Where? Ọba fi awa wa ni si megbe akuye uda ela ni bo gwari aku what gwari aku ni egui na aku na gwari aku megbe mama kpari aku ege gwari na jai wari o elata ege gwari na jai wari baba ege gwari na moto korisho ege gwari na my brother dey da kaya gede de o gedo I so bad obe yoro mo me ba nku ya wo wa sa mege mommy e ta fiaje be We go ya nogi. Igbe wo me. No ma ya ka na ku no mure ma se. Oh we no e. Adu we ka no we iye o. Yori yo. Ya ga omo eko do do wari yo omo eko. Wala wa ku wala. Ene de do ya oge. Am gba se ko. Gba ona o su me ka. Bete to e gije na. Su me ka ku e fo na. E ke su me ka yo ti bi dia go. Ah so. Ta fiaje. Ewe. Magena ka shawo do ya ni o. Imani won ya. Imani won. Wa fe le ko de jo yi. Ino ya ti be. De be ya pe ya ya. Ya me we ya lo go wa no so ko ya baba. Ele ka ti ye. Iye ko wa no. Ye ya me we aje wa ya me ke mommy. Okay, ta ya ki. Ya okay. Nyari ya me ku. Ni pa no ya me mero. Wa do pe ye eri mani. Bueno, akun ama na bra. Ne wa be tare wo ku we nyu ba wa. Akun ama. O kwa me fero, mo te gida. Nyo ri e ge Buhari. O ilu ya. Ya. Le ma fe ke veji ya fe ya la. O da ge, e ge Buhari na. O nyo. E to me kwa we mu yoduku wa won. Na to si wan get. E je go kon we mu na we opposite unison. Na okay. Me wa dey na we I don't reach junction o. I will drive inside and me throw with bus. I will drive that way. Drive inside where? Drive is away yes. Drive inside. Okay. If I say okay, I just get where I go now. I'll come back again. Okay. Imagine you because you are motor to the junction. Oh, me drive inside. I go and bring the motor again back to Wow, see. Our bani akaya buwe. Drive inside. Any motor again. Ta fiaje. Egoni mi no to. Me make calculate when you go message the road. What ya gbegbe yan. Me do we ya de. How do we ku e no ka mo gbe mo egbo to ni la ni. Me do we de mo to ya de. Ko je. I'm making some fire. Okay. Oh yeah, we ọmọ ọdẹ wa bí wọn fi dà sí. Bàtà kí n yà bí ọtọ yẹ ká yà bí ọgbà tọ yẹ ká yẹ ti pàṣẹ bíbí yọ káyọ bí ọbẹ yóò wà fọsí tó mẹ́mẹ́ yà fọsí tó wà ọwọ́ pé wà ló yà bí wájú àwọn. Wẹ̀jẹ̀ yà ni ẹ̀ ó yà àyìn ọ̀tàn ní pàǹtí lé. Ẹ dọ́kọ̀ mi jọ pọ̀ mi bá tiẹ̀ gẹ́ bí a tiẹ̀ ń pọ̀nà awé la ṣe sí mi gẹ́ bí a tún gbọdọ̀ gbádà sẹ̀ ó fẹ́lẹ̀ lẹ́mọ̀ wọ gẹ́. Ọsọ kí ni yọ màtìmàtì náà ẹ̀ náà jẹ́ ẹ̀ náà tó ọ̀wà ẹ̀ máa rí pàṣẹ jìnnà ewu ọ̀rẹ́ rẹ̀ ó fẹ́ wà lọ ẹ̀ náà sí rà. Sira àwọn náà máa náà ó fẹ́ràn yàwá yóò nù nọ. Ọ̀fà ẹ̀wà. Ọ̀fà pé ní ẹ̀ka ìwé là á wúyà o. Iye máa ń wẹ̀.
here, okay. I tell you, swear. Who are we unexpected? Otherwise, a big video. Address a street near you, one of Musino. Oh, where are you? Oh, you are Mo yo mo le ne. Na Te su ti wa. Ya ti te. Lo gwe ro pa gwe wa. e dagbe nya ni. Imani me. Kevi. Ya wo mi o we no go do go e wa ro. Ije eje no go. Di area pass no ne wona. No ke ni. Da ko si ni me o. Ile da kasera na we efesi we na enu ogba we have na ogba we fa e ma na oru de kunu ina we efesi na we bora ese na be la kasera ija mo ge su wa ina mo la kasera le ije we ge efesi na do ogba we fa le do wa tomato ayi o se ba awo e ma ne o we bi na tell awo again ona do iti go me nye e se de ora pa de o wa pele kwa aba isi mi be efesi eje amagba we fa de ke gwa le gbe efesi na ere do na awe bo na we no awe de ku e ma ne mara ka O ko do ke yi ko da. Me be sien. Ehi. be fe se ma pa be fa Awe ehi pa ikwe yo. yes Yi sien o. that we are do sien ba Yes o. Yi sien o. o lo ku dan Eh wa ikwe yo yi sien. ije file mi yese o be mi kwa je e pa ije e ta pia ga ije na file mi yese ege ni o ko ni biscuit ori ni wa ya mi ege na na no ya fia o mi ya won wa be de wa ro la de a o yen won na o very now le ka wa we Ari mami wo ja. Are you God? de ge boni Are you God? a o ye je Ai wa mo o ife ti tu terere. Ewi oni no te mo o te we mo o bi ora de ba ti o ti e. O ipe fo no dore ora ka mi mada ge ni kudo ya ma o de to 5. O di le kere o na ka mada o de bonus. Ai mada na we. Bere a. Ara we mo ri le ko do si. Ai mada na we na gure. Ai ya o ne ma gbedo. Ko sa o ni alu fasi. Right today. Fasa, Samu jamu bage alufasi ni yene, alufasi ni bawe no yene. Una etutere hey mu. Oria. Ora ya ula ba pe yo. Je la ye zero we, aune. Aune we, wa jo. We amori le ko do. Etutere ni we ba tiete nteno de. E we wa aune na. We ma hari le ko we. Etutere ni we. Okay. Etutere ni we boro we. Fasa to so we ro we.
nígbà tó gbé sí lọ́kẹ́ ni alufọ́sì ní kárí ìlú alufọ́sì ní ó wà rí alufọ́sì ní mi fọ́sà gbọ́sàmújẹ́ ó gbà gẹ́gẹ́ yẹn wà gbà ní ọjọ́ tó náà wà pè fún àwọn pèfà wà mú yẹn owó wà lọ́mọ yìí yìí nígbà tí nǹkan tó náà bẹ̀rẹ̀ wẹ̀ tún kẹ́kẹ́ alufọ́sì rẹ̀ èèwọ̀ tó gbọ́nù yẹ kúnlẹ̀ odò fi ọ̀ àwọn ìjẹ́ mọ́ni lẹ́gbà ọ̀dọ́ ẹgbẹ́ yọ àti mẹ́múgbẹ́ ìtẹ̀kùjọ bẹ́ẹ̀ máa ní alufọ́sì mọ́mí ẹ̀rí ẹ̀mẹ́ wọ́n ìdí ẹ̀rọ tó gbé wa máa tó gbọ́nù wọn kú wa. àwọn ti ẹ̀ chi èmi yàrá àtẹ ọ̀rí sẹ́yìn ẹ̀gbẹ́ yẹn wọ́n yà sùn ẹ̀ èmi yàrá wà dọ̀yọ́. ọ̀nà wa pè mí sọ́nà pàdé òkè gbà lọ́wọ́ wọ́n ṣe o òkè mi báwọn abìnrin wa mi kú náà kú. òkè mi báwọn abìnrin wa mi kú náà kú. ọ̀nà yìí jà bí àdìsí wọ bí méjà rẹ̀ gbẹmẹ́rẹ́ gbẹmọ́ chi ọ̀nà mi yẹ ká ọ gbẹmọ́ chi ọ̀nà mi yẹ ká ọ ẹgbẹ́ yà gbé ní kùnà wọ́n ṣe o òkè mi báwọn abìnrin wọ́n ṣe ìròyìn tí wàá sọ bọ́ ẹ̀ gbẹgbẹ mi náà wọ́n kú wà mí kúkú. ọ̀nà wa bọ̀ gẹ́gẹ́ wọ́n ṣe o wọ́n ṣe wọ́n mi kú náà kú ó jẹ́ mi báwọn abìnrin ìfẹ́ kí mi báwọn abìnrin. ògùn náà mú ẹ̀rọ wa kàn mẹ́gbẹ́ ẹ̀ ká mọ kéjì ẹ̀ kẹ́ tó pa ẹ̀ ká mọ ẹ̀wẹ́ di ẹgbẹ́ mi tí bẹ́ẹ̀ ẹ̀ ká máa kú yẹn rí gbọ́dọ̀ wọn. Gẹ́gẹ́ amúyẹ́ ló ká wúgbò sókà máa ní òye. òpó pa aṣáwó ẹ̀ máa lé èyí wà mí ẹ̀wọ̀ apá náà ti wí yàn àmú náà wò òwò hàn náà wà fẹ́ òwò hàn ní wà fọ́ náà wà lè túkọ̀ náà wà lè lòkù náà ọ̀nà wà lè kù náà lọ́wọ́ ìyẹn kà wà wù wọ́n yẹn gẹ́rẹ́ òkú náà wọ́n náà ọ̀nà mọ̀ náà wíjú mọ̀ wọ́n ò tí èkè wà lẹ́ẹ̀kì ìjú mọ̀ náà wọ̀ kì í kò wò bọ́ yà sí go náà ní ìwọ̀n mẹ́rọ wa ìjú mọ̀ náà rí òdí èkè lọ́mọ náà ọmọ náà ìṣe pé àwọn ìṣe méjì mẹ́rin dòbò náà ìṣe láti gbẹ́ mu wa ìgbà yà wà ní àwùsẹ̀ náà mi lọ. Ayi, yóò tẹ́ fọ́ ìṣe fún wa. Láti gbẹ́ mu wa ìgbà yà wà ní àwùsẹ̀ ọgbẹ́ pùpù. Ọ̀rẹ́ ìgbẹ́ ni ẹgbẹ́ náà ní kọ̀wé tó bù kú ẹni kọ̀wé. Ẹ lè wá sẹ́nà, ẹ lè gbé yẹn nípa yẹn. Àwọn ẹ lè gbé yẹn nípa yẹn. Adíyó. Nọ́pà ọ̀yìnbó kí ìjọ́bùdé olùkú ọ̀yìnbó akúgbé mọ́tò ní orí kébé lulu. Ọ̀rọ̀ ìjọba stop. Ọba dènà o. Ẹni rẹ̀ mọ̀ ọ́nù. Ọ̀nà bọ̀ náà lọ́wọ́ ọ̀nà wẹ̀ 2000 yẹn mi ẹ̀ rí ẹ̀ 300 ibi sátì. Kẹ́wọ́n 7. Ẹ̀la mọ́tò wọ̀. Owó náà wà ọ̀nà wẹ̀ wọ́n tú ẹ̀yẹ̀ yẹn mi ò wẹ̀ last. Ìtẹ̀lẹ̀ mọ́tò lè kẹ́ 450. Bọ̀dì wọ́n tún ìwé 1650. Ọ̀nà ìyẹn ìyẹn ní mi 1000 owó náà wà wà. Ọ̀nà wọn ma efene ìdáyẹn ni ẹ̀kọ́ iṣẹ́ torí ẹ̀ ọkọ̀ náà wà nìyẹn làwà wọn náà bí ẹ̀kọ́ bí gbé. Lọ́wọ́ àwọn àkú ọ̀yìn kébèrè ìyẹn yíwá kò di èké rẹ̀ ẹ̀ ọ̀yẹ́ lulu ẹ̀yìn ní ìdásọ̀ ẹ̀yì àkọ́mà ọkọ̀ náà wà sí gbogbo ẹ̀ ọ̀wúrọ̀ ẹ̀ gbé mọ̀ fà kọ́mà. Nígbà òwe ṣe ẹ̀mà ìwé máa fọ́ gbá fà kọ́mà sóun náà gbẹ̀ yìí ti àkọ́mà nìyà ìwọ́n ní gbogbo ẹ̀rẹ́ yìí dúgbò rí olùwẹ̀wẹ́ ògbèrè wọn túrò ẹ̀rọ kẹfọ́ fi aláti gbẹtọ̀ ọ̀gbọ́n náà wà lè yí ni ọwẹ́ kì ní ẹ̀rí ẹ̀rẹ́ rẹ̀ wọ́n ti àkọ́mà náà tẹ̀tẹ̀ ẹ̀rọ àti àkọ́mà wọ́n wí wá o kí gbogbo kí gbèrègbè ọ̀gbẹ́ alálẹ̀ kan náà wẹ̀ ẹ̀rọ àwa àyíwáṣẹ̀ ó ní pupa ọ̀lálẹ̀ kan náà wà rò nínú àwọn òbí wọ́n bẹ́ẹ̀ ní spika yà sàn rẹ̀ máa wẹ̀ sí ẹ̀kọ́ tó yẹ wọ́n tẹ̀ ẹni ní ọlọ́wọ́ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ lọ́pẹ̀ òde náà ara wẹ̀ àríwá sọ́nà níbẹ̀ ní ọlọ́wọ́ bàbá wẹ́sì ọlọ́ọ̀lẹ́gẹ́jì gbẹ́gbẹ́ ọ̀tùkẹ́tì nínú tẹ yà áfẹ́kà nàgbẹ́lẹ́ yìí o bẹ́ẹ̀ ẹgbẹ́ nàgbẹ́lẹ́ tọ́rì yọ. Kí á dá wà lálẹ́ kan. Àwọn ẹgbẹ́ nínú gbàyọ ẹni tẹ́tẹ́ ọlọ́lẹ́kọ̀ wẹ̀ ọ̀nà nínú wúgà tọpẹ́
Everybody check your wisdom. Everybody check your wisdom. Oh God! Matthew. The boy like Matthew, I will walk. I will be Toby. You boy. When the president get TV, they prefer the way they prefer the way.
Kuyo mwe na mwe. Sikira na asuwa. Iwa amare. Oh, what in Yoba? President Mitadewa. President Uma we die we go ne. We free what it be le. We get we magwane. We get we akan. Dey ko na mo sigira e ma keke no friend. Your friend we talk we friend boy. Bi ne one day we suvi ne. Yes, we be legane. Me na do him ma. We time mo me boyfriend. Any boy. Alo te update one. Ibo na kaboga yao. Wọ́n tẹ́ di kò. Bros. Wọ́n yà ó do wẹ̀ ní ọ̀. Ẹ pa o wá dé. Ẹ bọ́ bí o. Ó gbẹ̀gbẹ̀ ìjà lápò. Ó ní ọ̀yọ́ tó jẹ́ ìwà. Ẹ tu àkànná. Ẹ bá yẹ̀rọ Amẹ́ríkà wọ́n mi yẹn ní ọ̀dọ́. Bí ọ̀dọ́ ni wàtá ni dọ́bì sọ ó lè wà kí tá lẹ́gẹ̀ ni. Sikira dàrẹ́tọ̀ wo ni ọmọ ọgbọ̀n pọ̀ ya? Gẹ́sà mo ní afa. O tún ọ̀nà pàmárì à. Easy. Wakato de boy. Marimo boy go on the park. Every year president it how you give my own man. Wakato get VCCR. VCCR cross braces. Yeah, akemi ayela la. Baby, you na tape. I will know how when you are you. So even in the TV na no only many ya the party and ya be den na ko be the provision. Okay, they don't know papa why when you make do ya. Wa gbe. Show boy na be how you see am. Agua. No, I know someone. First of all, where a better you no free to no free to lazy. Here I'm going to go over some. And I'm not going in a babu way. Go to look at my brother and he said, "Won't you walk? We're brother. What whipper? Who change it? And another way, when you find us, you're in trouble. Oh boy, you too no fear about any Arabic. We are. I'm not funny. Get out of the West of Talk. Let it go now, man. The West of Talk. Let it go now. You're turning in the Corona. A bonnet of your honey, not in the to Bobby shear for. Yes, sir. Well, I'm go where to bring one. No, you got it. We may not feel monogamy, but when you are better, I will feel. Imami obo no gume mwe bonasu. They don't know why it's one of one machine, not dropping. And he came back while he moted to near you. A power man are than a real any doso one about one to ask with a young. In a tag me. Oh, no. They ran away. A banner.
Ikata mi awo no ai go alore dede na re no woni ne awe ai lore de family abe ku ebe na e dey ebe wa ime were gbe do ara go gbe na wa go ya me gbe ni ya we fi yan ye we do akwe. Do it now until I say I'm okay. Go there. Baba gay, no na say. No maga idege, o mani eziga. Ni mama game na ma what tell you God. O mara we no be do back day. Baba eziga mani, no we na mo ko na. Baba me na ni papi sa yo. E na mo na re ni mo. Me na we want to e ti me short take. Yes. Ma short you go for e ya for liter. Because the machine. They say that total machine, any network is supposed to visualize. Sarieme, don't you come? Don't you come on Sarieme? Vai diante. Wow, Giselle. If I was here, I would have got for no good. Was so well hand for West Daily or Mark Beno Gugadi very. They're not getting away here now. Lado come every day. Well, The boy, go. I will have my sister. I'm very baby. What? Maybe from down 5 to down 4. Omare from down 4 to 3. Omare, ya like 2 or 1. Omare, I am a call la filari. Oh, we talk looking. Oh, no. You are Baba la filari. Let him last Jackie. Oh, we mean looking. I will not live here, Lauga. Now I keep 4 like 2. On my home. I like 1 on my me. Allah Zilari. They don't get on another Lauga. Arrangement no. Yeah, what do you? I hear on I tell you. Again, send it back. Can you get it for continuity? Now, Terry. Why moving? What if that now?
No, don't let me go. Dona. O bem aqui. O sábà miss não é. Ah, você o. Ah, só agora, ó, o bem. O bem. Tá bem. Pero Maria que só. Vai agora. Já teria, não, né? Já te vai ganhar. Mega tu é, Vitor. O bem aqui. Ona. Ni mo pe a. Oh, agora. Mami ya tele ve. O igbe me zapa kuno na ewe. Não, a sua. Where's that mirror? Bo me sa. Beta agwa so ho me na ya ewe. Ah, o agora de vai ewe. Ani ewe bo ba so. Ya po ife ona Vitor. Vitor. Iya wada ini isi gbegbe wa. Ya me. Ya po ife ona Vitor. Mo no ya de mi. Ini tu ni abege. O bia no bana. Bẹ́ẹ̀ mi sọ. Ai chama. Asan ọ̀rọ̀ kò gbà. Ọ̀nà ìgbẹ́ mìíràn. Kàrí tó. Eko ojú ẹ̀jẹ̀ ti adán ìgbẹ́ yìí. Wá sí kó àwọ̀ ìwà rẹ̀ lára ojú mọ́. Ọ̀nà tó àmì ọmọ àmàkà yìí lè rí. Ọdún súpé kàwé àná. Ọ mari le ko. Ìyẹn wí bàtà. Come here, get Ẹ túnbẹ̀ kànú àwọn bàtà mi. Mo ní bàtà bọ̀ sí yẹ́gẹ́. Woni bata ba se yege. Wewe iba ubata afi mani wona shume kame mo. Shume kame se bata tesenera. O wi bata. Ebe wa wo me. O ya no gbe shume ka. O wi bu fokneda. Ami wa gbowo. Ime gbe nu ya wo wo. You God. Okay, o ja no gbe capital. Ah, o gbe fun to ma. E ba me le ladian. Ba fun so. Oni afọni sọ e capital man ya. Artisan. We ti no en ladian. Be ran na ba ba me ya wo inu. E ṣe ka me Wogele we na no rest. O ma be ṣe ka office. Huh? O ma ṣe ka office. Bi a se fi se ṣe ka. Ama nu water. Iwa mi o ma gbo bo. the secretary. Ni me wo bo ya na. Ogun e ke. Ni e wa mo pa ro. Iri su me ka iri su me iri fokun sa. Ama wo bo ya na. Oh ya. Uwe papa, umari a ole le kwa gbita ya wa. O gbo. O le ise ka papa na. O ya na fo ma no. Why go? What do you want? Ano nya wa. O ya na fo ma no. O ya na fo ti an ge we e me mi no ge ya o. Ya la mo fie fo na za. Bia ka ba. Bẹ̀kẹ́ wá road. Ọ̀ìwázẹ̀ pé pọ̀ wú. Ọ̀gí gbèlè sí ha ẹ̀lẹ́. Pásítà wẹ̀ náà. Ẹ òkè. Ìyẹn náà wù. Oh, very sorry. Inú pọ̀ jù. Ẹjọ́ ọ̀rọ̀ bí ó náà fi hàn wá di àwọn ẹnu. Títí èrè mi yà wọ́n. Inú pọ̀gí ó náà fẹ́. Era amarelo bí. Amarelo que eles com ale. E esperava ale. Era amarelo bí. Uau, eles com. Igual áudio. Daí geralmente tu. Bete. É meu nome. Lá é o toque. O dom é boa bom. Bole na. Cuba ni. É dá um pouco. Evita boy. E maja wa ya wo ọgọ́rùn awe. Ọgọ́rùn awe. Na ni si ji ya pe ba ni wi an. Geno ye na e yo boss. Ese jo ege sikira. O ni ro ko ebisi. O ni ro ko ebisi. O mo sa kun ba. Oh, battery ń pa. Bo wa mo eyi. Baba, mi e ga o me fi be ye. Yi na Musa gede o pupe. Now. Okay. No be away.
Ebe de unu wa. Wa o so fun mi. Ebe de unu wa na be ni ka de wo se wo kan. Di. Where you wa? Yes. President. Okay, because I'm going to be on an area. Are you good? Anya bevai. Anya okay na. Anya okay bana. Pai filho da mai filho. O que vamos chegar eu sei na moto lá. O que vamos chegar eu sei na minha taba. E moto lá. O que vamos se? O no me o que wa. Ita kwa eleti wa. No da we. O no be mo na gbo. Que no be no gbo, o be no be no. No, é que coisa que. We dey get na je no, ti do me na. Maybe egbe. No be no. Why you go? Eu falo para ir para com igbané. Eu não falei com igbané, não bem para não biese. Eu não falei nem. Mane ko mi me. Ele bie ma. Bona ma ne ya pe no ka ba bia bia bo bele bona ji. O ya go ke ya. Ya go ke ya. Mi no kana ji no wa no go gba se no. Ata wa bia. Be wa ma wa o. We no se sinama you not sinama. Abi wa ma no. No sense. Everybody ma we no say nonsense. Okay, no man na wo. Ati nonsense. No e muna bo ati nonsense. Eh nonsense no e muna to mi ha to. We shall become a nurse. No stop or then you must stop. Make up. Call look out. Wa ri emi gbe ogbe wa ti wa ya ri o. Àwọn àgbà fún ara, àwọn àgbà tàbí náà. Ore madan ariwo wa ngbe bi ore madan ariwo. Àwọn àgbà bí ẹni máa. Ya wo do you wa doctor. Ma. Àwọn àgbà tàbí náà tó ní ya da be were ya. Ya we. Abi ma ti da ye ni ye o. Oh, okay. Oh. Let's go on the fee. Abi ma ti da ni ye ma ti da. No. That's not how you. I think I'm out to work for Sarah. Coffee ara no. Let's come to take. Sharp. Noare. Omo ye re buewa. E de o ya ba o de. O di ayo we ni. O re je wa ni le apo e. Mali fe sa. Agbe ba. Luta, tawa. Wọ́n mi ètò ìwà bọ̀. E ba ise o se re. O fara je o de ra pa. O fara ra o de ra pa. Kúrú ìyá kúrú. Olùkọ́ níbo mi á jẹrẹ wípé We se ni aye. Tó gbanú náà tẹ̀lé. Eh? Wà wọ́n ti wà wọ́n yàn náà. Ẹ me kana. Wà wọ́n yàn náà. Wọ́n bí. ẹlẹ́yìn ní tí mo dà sí pélé ṣe. Victor Louis, ìyá kò lè tó wọn náà. Wa wa bi madan fo. Ẹ mà bú wá. Ẹ mà bú wá yìí. Ìyá mi wá ẹ̀. Ojú ọ̀pọ̀ ẹ̀ alẹ́. Báwo lè náà o? Báwo lè Ojú ọ̀pọ̀ ẹ̀ alẹ́. Ẹ wá ẹ̀ ẹ̀ mà bẹ̀wẹ̀ ẹ̀ mà ọ̀pọ̀ tù. nínú ọ̀pọ̀ wẹ́ ayé yìí jẹ́? Ẹ wá ẹ̀ mi máa ẹ̀. Jọ́sẹ̀ Mr. Nàbọ̀. Rero yo fa. Bẹ́ẹ̀ ni ẹ̀. Amúnà ilé ìbí ẹnu rẹ̀. Wena mu na. Wa we no dia camera wa. Asom ya nwe bie. Wena mu na gbara wa. Eh amori gia to yi ro. Ọkọ̀ jẹ́jà tó mọ̀ tó. John, show abeg. Are you God? Wa la lowo wa gbe amu o ti mo. Yo, picture. Àwọn ọ̀gá mọ̀ ní Màríà mọ̀. The magic play back money. Money. Sakọ́rù kún yà. How fi play back? This man watch it. Ẹ o, lè sọ fún mi.